kí gbogbo wa pátá. Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi. Mo kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Mo kí ẹ̀yin àgbààgbà nílé lóko. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ wà ní diaspora pátápátá. Ẹ̀yin olólùfẹ́ Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Mo kí yín nílé lóko káàkiri gbogbo àgbáláyé. Mo kí yín lọ́pọ̀lọpọ̀. Mo dẹ̀ kí ìyàwó bàbá mi Chief Sunday ọmọ Adéyẹmọ Ìyàwó. Mo kí yín. Àánú Ọlọ́run ọlọ́run kò ní fi yín sílẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbogbo ọmọ Nàìjíríà, gbogbo ọmọ àgbáláyé, gbogbo ọmọ Yorùbá, a kú ara fẹ́ra kù lẹ́ẹ̀kan sí i. Gbogbo ọmọ Yorùbá pátápátá, a kú ara fẹ́ra kù. Kí Ọlọ́run ọba láàánú kó bá wa délẹ̀ fẹ́ni rẹ̀. Mo kí Mr. Kabir Adébáyọ̀, mo kí yín. Tó bá ṣe pé ikú ń gbowó ni, a bá fún lówó. Tó bá ṣe pé ikú ń gbaṣọ ni, a bá fún láṣọ. Tó bá ṣe pé ikú ń gba màlúù ni, mo jẹ́rìí gbogbo ọmọ Yorùbá. Mo jẹ́rìí gbogbo àyín èèyàn tẹ́ nífẹ̀ẹ́ olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho. Ẹ ti ra màlúù lọ bí ilẹ̀ bí ẹni pé kẹ́ lè fi dẹ́mi ìyá yìí sí. Àmọ́ lágbára ìta bá kọ fẹ́ dà á, kò sí ká má rí. Mo kí ìyàwó bàbá náà Chief Sunday ọmọ Adéyẹmọ Ìyàwó pé wọ́n kó ara fẹ́ra kù. Wọ́n kó ara fẹ́ra kù. Ọlọ́run ọba tó ń forí jẹ̀dá, tó ń pa àṣìṣe èèyàn rẹ́, á bá mi pa àṣìṣe wọn rẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ó dùn mí púpọ̀, ó ṣe mí kàyéfì. Kò sí bá a ṣe fẹ́ ṣe láyé, kò sí bá a ṣe fẹ́ mọ̀ títí láyé. Ọ̀dọ̀ Ọlọ́run náà la máa padà sí, Ọlọ́run Elédùmarè. Ibẹ̀ náà la máa darí sí. Lọ́jọ́ kan ìjọ̀kan, ọjọ́ kan ìjọ̀kan. Ọjọ́ tó jẹ́ kó máa kú àwa nìkan ṣoṣo nígbà tán bá gbé wa síta tán. Ẹni rẹ̀ kú, ẹni rẹ̀ ti lọ. Ṣàgbá fọ́, ẹni wó. Ìyá mi, abiyamọ tòótọ́, abiyamọ tó dúró tọmọ lọ́jọ́ ṣòro. Ìyá rọ́pò bó dọ́run sọ̀run rè. Kí Ọlọ́run Elédùmarè ọba tó láyé kó bá wa tẹ́ yín sáfẹ́fẹ́ rẹ̀. Ẹ̀yin náà ti dẹni àná nìyẹn. Tọ́ Ọlọ́run ọba, àbó rí báyìí, ọ̀rẹ́ mi lọ́kùnrin lóbìnrin, ẹ̀yin ìyá mi. Ìyá papòdà. Ìjọ wo ni tí bàbá wa olóyè Sunday ọmọ Adéyẹmọ ìlọ́nà tí a yìí ṣe kò kárí? Báwo láti ṣe ìsìnkú bàbá àwọn ìyá bàbá Chief Sunday ọmọ Adéyẹmọ tí a yìí ń pètèpèrò lé lórí? Igi ńlá ìmí tún lọ nínú igbó. Gbogbo àwọn ìyá yìí náà la gbàdúrà kan bá rí orílẹ̀-èdè pété bá gbà. Bọ́ Ọlọ́run Elédùmarè ó yé wọn. Mo wá bá wọn dúpẹ́. Mo bá ìyá wa dúpẹ́. Mo bá ìyàwó bàbá mi Chief Sunday ọmọ Adéyẹmọ. Mo bá yín dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ torí ọpẹ́ ló tọ́ sí. Ọpẹ́ ló yẹ yín tí ẹ ṣáwájú ìyá yín lọ sọ́run. Ọpẹ́ ló já sí tí wọn ò gbé yín dìgbàdìgbà, tí wọn ò fi òkú yín ránṣẹ́ sílé. Ọpẹ́ ni fún yín. Ọpẹ́ ni pé ẹ̀yin lẹ gbẹ̀yìn ìyá yín. pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbogbo ojú tó ń wò mí,
tó ń wò mí pátápátá, gbogbo wa pátá là gbẹ̀yìn arúgbó wa pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ bá mi tẹ RP, ẹ bá mi dárò ìyá mi, àwọn ìyá tó lọ, ìyá àtàtà, ìyá lálùbáríkà, ẹ bá mi ṣèdárò fún wọn. Allahumma àmín. Mo kí Mr. Alágbádá Lukman, mo kí yín. Mo kí yín. Mr. Wálé Agboola, mo kí yín. Ìyá lọ. Subhanallah. Kò sí bí mo ṣe tó láyé. Ara àwọn nǹkan báyìí ẹ jẹ́ ká fi síra wa létí. Kò sẹ́ni tí mi ò lè ṣe tó. Ẹni tó dáa ó ń kú ká tó wá sọ pé ẹni tí ò dáa. Ẹ̀yin tẹ́ ẹ̀ wá dáa, ẹ rántí pé inú òkúńjọ́ kan. Àfáà kan ló máa sọ̀rọ̀. Ó ní kúlù àyìn sáyàmútù láyì sáfi dùnìyà sùfùtù. Gbogbo pé mi ni nínú ayé, èmi ni mo rẹwà jù nílé ayé, àbẹ́mi ni mo ga apá tó nílé ayé, sẹ́mi mo burú jù, ọ̀rọ̀ tí ń bá sọ ni wọ́n máa gbọ́ jù nílé ayé. Dandan ni gbogbo ẹ̀ inú ilẹ̀ là lọ. Kò sí bó ṣe wù, gbogbo pé mo lè ṣe fitafita, èmi ni tí ò bá sí èmi kankan ò lè ṣe. Ìjọ kan jọ̀kan, ọjọ́ kan jọ̀kan, á fàyè yìí sílẹ̀ lọ. Ikú dóró, àlìmọ́ọ̀tù. Ikú tó bá ṣe pé òun gbowó ni á fún ọ. Gbogbo ọmọ Yorùbá ẹ kú ara fẹ́ra kù, torí pé Ọlọ́run ọba tó láyé, gbogbo àwa tá a níyà láyé tí wọ́n kú, Ọlọ́run á jẹ́ kọjọ́ jìnnà síra. Àwa tá a wà náà, àwa náà la gbẹ̀yìn arúgbó wa pẹ̀lú àṣẹ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ìyá olú ọmọ bàbá mi. Ọ̀rọ̀ yìí ṣe kàyéfì fún mi nígbà tí mo gbọ́. Mo wò pé kí ni mo fẹ́ sọ, mo wò pé kí ni mo fẹ́ wí. Bo ẹni tí mo mọ̀ tí kì í dáadáa náà ní Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, torí pé ìmọ̀ràn tí máa fún bàbá mi ọmọ Adéyẹmọ ni pé kẹ́ bá mi di àwọn ìyàwó yín mú, ẹ bá mi bá wọn sọ̀rọ̀ kí wọ́n mú sùúrù. Níta ti kọ́ ni, torí a ti kọ́ sílẹ̀ pé bó ṣe máa rí nìyẹn. Èní ọjọ́ rẹ ni, ọjọ́ ńlá lọ́jọ́ èní jẹ́ lọ́dọ̀ àwọn mùsùlùmí. Bẹ́ẹ̀ ni ọjọ́ Monday ọjọ́ bí ànábì ni. Ní bẹ́ẹ̀ náà ni ọjọ́ ajé ló tún jẹ́ lọ́jọ́ àbáláyé. Ọ̀sẹ̀ tó jẹ́ pé nínú ọ̀sẹ̀ tó jẹ́ pé a máa ń kà wípé ọ̀sẹ̀ tó tẹ̀lé ọjọ́ kejì ọ̀sẹ̀, ìní ọjọ́ ajé. Ìyá lọ. Mr. Ọláwálé mo kí yín, Mr. Ọ̀túnba mo kí yín lọ́pọ̀lọpọ̀. A kú dárò màmá tó lọ. Ìyá tó fọ ayé sílẹ̀ tí wọ́n ń jẹ́rìí ọmọ Yorùbá. Ó dùn mí púpọ̀, ó ká mi lára, ó ká mi nísan, ó gbò mí jìgìjìgì. Kí la wá fẹ́ ṣe? Ìnáwó di méjì, kò sí bó ṣe lè wù kó ṣe jẹ́. Àdúrà kan mo fẹ́ kémi àti yín máa gbà, èyí tó kù tí ọdún yìí máa fi parí. Bẹ́ẹ̀ ni December ò ní dìwà mẹ́rù lọ tọmọtọmọ pẹ̀lú ògo Ọlọ́run. Wọ́n ní tó bọ́ bàtọ̀ ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà ẹnìkọ̀ọ̀kan wa mọ́. Ọjọ́ máa jìnnà síra. Bàbá mi Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹ̀yin lọmọ ládé ọmọ Aláàfin ò ládé. Ṣé bá dé aládìkún lágbà fún Aláàfin Ọ̀yọ́? Ẹ̀yin náà láládé wúrà. Bẹ́ẹ̀ ni bàbá ẹ kú ara fẹ́ra kù.
ẹ bá mi tẹ̀ jẹ́jẹ́, ẹ bá mi má àwọn ìyàwó yín, ẹ bá mi ṣe wọ́n pẹ̀lẹ́, torí pé ìfẹ́ náà ń bára wọn lò, torí pé n tó ṣẹlẹ̀ yìí gbogbo ọmọ Yorùbá ló kàn. Ìyá lọ náà nù ni, àwa tá a kù ẹ jẹ́ ká máa rántí pé ìjọ kan náà làwa náà máa jáde láyé. Ẹ jẹ́ ká lọ tún wà ara wa ṣe. Àwa tá à ń ṣe rìkísí, àwa tá à ń ṣe jàǹbá, àwa tó jẹ́ pé ìdí ìmọ̀ dàrú la wà, ẹ lọ tún wà ara yín ṣe. Ẹ̀kọ́ náà ní fún wa pé a kú lọ́jọ́ kan. Kò sí bá ṣe lè wù, kò sí bá ṣe lè ṣètò, a máa jáde láyé lọ́jọ́ kan. Kò sí bó ṣe lè wù nígbà tí wọ́n bí wa sáyé, ìjọ náà láti kéke, ìjọ tá fàyè sílẹ̀. Ẹ gbọ́ mi, kíké tá a ké lákọ̀ọ́kọ́ àti kéke ìjọ tá fàyè sílẹ̀. Àwọn kémi tá à ń ké ńgbà tá a gbọ́njú ike ẹni tó kú ni, bọ́ ike tara wa pé mo ti bọ́ sílé ayé wàhálà, mo ti bọ́ sílé ayé fìtínà, bí kò ti tètè yá kí n tètè padà lọ kí n má bá wọn lọ ilé ayé jákujàku. Torí pé ilé ayé ogun, ilé ayé wàhálà, ilé ayé fìtínà, gbogbo wa là ń sáré kìtàkìtà. Tó bá lọ wà nílùú òyìnbó, àárẹ̀ kìtàkìtà ló ń sá, òun sáré àtìlà, ó mọye wàhálà tó ń ṣe kó tó méèkì owó, ó mọye fìtínà tó ń ṣe kó tó méèkì owó. Ó sá kúrò lórílẹ̀‐èdè tó wà láti rí pé kó lè jẹ́ èèyàn. Ìgbà tó ti wá délùú òyìnbó yìí, ó mọye wàhálà tó ń ṣe lórí gbogbo àwọn tó wà nílé láti tọ́jú. Àwọn òbí wà ń bẹ̀, àwọn àbúrò wà ń bẹ̀, ọmọ wà ń bẹ̀, ẹbí wà ń bẹ̀, àwọn ọ̀rẹ́ alábàáṣe alábàátan gbogbo wọn wà ń bẹ̀. Gbogbo wàhálà ilé lòmíì ní tó fi padà ń jáde láyé. Màámi, Ọlọ́run ò dákun, gbogbo ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ ìyá yìí, ẹ máa bá mi sáámí, kẹ̀dẹ̀ bá máa dárò ìyá. Torí àwọn àdúrà tí máa ṣe níwọ̀nba ni tí máa ṣe fún ìyá náà. Kọ́lọ́hun ọba láàánú kó bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ ẹ̀rí, kó dẹ̀ bá mi foríjì wọ́n. Kó wọlá títóbi wípé òun náà lẹni tó ṣe ó yé tó fi mú wọn lọ, ó yé tó fi tètè mú wọn lọ o, ó yé òun ló mọ ìdí tó fi tètè pa wọ́n, ó lọ fi wọ́n síbi ìdẹ̀ra ni. Tọ́ Ọlọ́run dákun wọlá ànábì, wọlá Jésù Kristi, wọlá àwọn tó láyé, wọlé Elédùmarè ọba mi kábíyèsí Elédùmarè. Dákun Ọlọ́run má ṣe bá mi foríjì ìyá náà. Gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n lè ti hù, tí wọ́n lè tó lè kọ́ wọn lọ́rùn, gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ni, àbí lórí ọmọ ni àbí tó ọmọ ṣẹ̀ ni, dákun bá wa yáfi ìyá náà torí Ọlọ́run, torí orúkọ rẹ̀, torí ànábì Màmá. Dákun bá wa foríjì ìyá yìí, wọlá títóbi rẹ̀, wọlá wípé òun náà ni ìwọ fún ara ẹ ló mọ tó pamọ́ o. Dákun wọlá ìdí tó ní káwa mùsùlùmí máa fi ṣe kúlú Allahu fẹ́ni tó bá lọ. Dákun wọlá àníyàn táwọn èèyàn ní, wọlá bí mo ṣe mọ̀ ṣe ẹgbà bẹ́ẹ̀. Ọlọ́run ò bá mi foríjì ìyá yìí, kó máa jẹ́ oúnjẹ fún wọn àti ìyá Sunday ọmọ Adéyẹmọ tí wọ́n ti lọ. Àwọn ìyá méjèèjì bá mi ṣà wọ́n pọ̀ kẹ́, bá mi kẹ́ wọn, bá mi gẹ̀ wọ́n. Sí Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, Ọlọ́run ọba láàánú kó bá mi foríjì àwọn ìyá yín méjèèjì yìí. Kó wọlá la hawla wala quwwata illa billahil aliyyil azim. Bismillahir rahmanir rahim. Qul huwa Allahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahir rahmanir rahim.
qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Gbogbo wa pátá tá a lókù lọ́run, kì í ṣàwọn nìkan o, gbogbo wa pátá tá a lókù lọ́run k'Ọlọ́run bá kó forí jì wọ́n. Gbogbo wa pátá mo tọrọ fún. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Ọlọ́run wọlá èròǹgbà tó wà nínú rẹ̀, dákun bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀. Gbogbo ẹni tó lókù lọ́run pátápátá kó bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀. Ọlọ́run o, gbogbo ẹni tó wá kú pátápátá, gbogbo ẹni tó wá rẹ̀, ìyá ni bàbá ni tó wà lórí àìsàn, tó jẹ́ bí àbábúrò ni tó wà lórí àìsàn, Ọlọ́run bá wa fún wọn lálàáfíà. Wá wọlá títóbi rẹ̀, bá wa fún wọn lálàáfíà. Wọlá aláboyún tó ń rọbí tí ò tí ì rọmọ bí, dákun bá wa kó bímọ pẹ̀lú salam, bá wa fún wọn lálàáfíà. Wọlá bismillahirrahmanirrahim. Lílá fi Quraysh ilá fi mú tẹ̀wọ̀sọ́ fọlá àbú rọ́bà sẹlẹ̀bẹ̀tì alẹ́tì àti àwọn méjì wà mọ́nà mọ́nà áàf. Bẹ́ẹ̀ ni ìsájà fún gbogbo àwa tí a kù láyé tá à ń sẹ́mi iná àti iná. Bẹ́ẹ̀ ni bismillahirrahmanirrahim. Ìsájà nasrullahi fati wara ìtàn náà yẹ́dẹ̀ olóńà fìdílà àfọwájà فسبح بأمر ربك إنه كان توابا إن أعطيناك الكوثر فصل لربك ولا إن ذلك ولا بتاع. Ọlọ́run o, ìwọ lọba tó lágbára. Ó rẹ̀ mí sára látìgbà tí mo ti gbọ́, torí kò yé mi. Torọ́tọ̀ ní program tí mo fẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bọ́ ìyá rẹ̀, ìyá alálùbáríkà, ìyá oníyì, ìyá tó jẹ́ pé ẹni àpọ́nlé ni wọ́n. Ọlọ́run bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀, ọlá títóbi rẹ̀. Mo ti ṣe ti mùsùlùmí, èmi ìṣẹlẹ́sìn mẹ́ta, mo nígbàgbọ́ nu gbogbo ẹ̀. Dákun wọlá Jésù Kristi bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀. Ẹ̀yin tẹ́ jẹ́ kìrìsìtẹ́nì, gbogbo ẹni tó bá lókù lọ́run k'Ọlọ́run bá kó bá foríjì wọn. Wọlá Jésù Kristi bá tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀, jẹ́ kí wọ́n sùn rẹ̀. Gbogbo àwọn tí wọ́n fi sílẹ̀ pátápátá, má jẹ́ kí gbogbo ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ má jẹ́ kó bàjẹ́. Wájú tí wọ́n dojúkọ má jẹ́ kó bàjẹ́. Wá wọlá Jésù Kristi, wọlá àbádá wọn níwájú Ọlọ́run. Dákun wọlá títóbi rẹ̀, dákun bá mi gbàdúrà wọn, foríjì wọn. Ń bọ́ sídìí àwọn ti bí náà. Tọ́ Ọlọ́run Elédùmarè, ọba tó láyé lọ́dọ̀, ọba tó jẹ́ pé òun ló ń forí jẹ̀dá láyé, ọba mi tó mọ tó pamọ́, kábíyèsí Elédùmarè, ọba mi òkè. Ìwọ ọ̀dọ̀ ẹ náà láti wá, òun náà látún padà sí. Bá wa fi iyẹ̀pẹ̀ rẹ̀, bá wa bù sí wọn lójú, bá wa bu iyẹ̀pẹ̀ burúkú kúrò níwájú wọn. Wọlá bó ṣe tó Elédùmarè, wọlá Ọ̀rúnmìlà, wọlá gbogbo àwọn òrìṣà tó ṣàdá, dákun bá wa foríjì wọn. Wọlá bàbá tó bí wọn lọ́mọ, wọlá ìyá tó bí wọn lọ́mọ. Tó bá ṣe pé bẹ́ẹ̀ ni, wá wọlá gbogbo àwọn nǹkan tí mo sọ yìí, bá mi foríjì ìyá náà àti ìyá Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, gbogbo àwọn ìyá méjèèjì, àti bàbá tèmi náà bá mi foríjì wọn, àti ìyá ìyàwó mi bá mi foríjì wọn, àti gbogbo àwọn ẹni tó jẹ́ pé wọ́n lókù lọ́run pátápátá bá mi foríjì wọn. Wala láhùlà wàlà quwwata illa billahil azim. Ọlọ́run ọba mi tó láyé, tó lo ohun gbogbo, tó dẹ̀ sí ohun gbogbo, kò ní fi wálẹ̀ nígbà kankan. Mọ̀ pò tíya wa máa wà báyìí, mọ̀ rúpò tíya yẹn dojúkọ báyìí. Ǹjẹ́ sẹ́ni rẹ ni àbẹ́ni ibi? Òun la sì sọ pé ìyá náà nídìí ìtọrọ àdúrà fún. Gbọ́ mi yé, sẹ́ni rẹ ni ìyá àbẹ́ni ibi ni? Ọlọ́run ọba ló mọ̀.
gbogbo àwọn èèyàn lára iṣẹ́ tí àwọn ọmọ ti ṣe sílẹ̀ àwọn ọmọ ológo ó ti fi ń yé wa pé ìyá náà ẹni rere ni wọ́n fẹ́ ọmọ ológo ó fi ń yé wa náà pé ìyá náà ẹni rere nítorí pé ó máa ń lapa lára ọmọ tí ìyá bá bí ó máa ń lapa lára òbí lára ọmọ tí òbí bá bí. Ìwà ìyá ló sún ọmọ débi tó yẹ délé ni. Kábíyèsí Elédùmarè a máa dúpẹ́ fún ẹ Ọlọ́run ó dọwọ́ rẹ o. Kábíyèsí wá bá wa foríjì ìyá yìí. Ìwọ tó o bá mọ̀ pé o lókun lọ́run dákun máa ṣàmì. Ìwọ tó o bá mọ̀ pé o ti lókun lọ́run ǹjẹ́ bàbá ni ǹjẹ́ màmá ni ṣàmì àdúrà yìí. Gbogbo lálẹ́ yìí àdúrà ni màá fi ṣe kanlẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ ṣàmì àdúrà wípé gbogbo wa pátá la máa gbẹ̀yìn arúgbó wa pẹ̀lú àṣẹ Ọlọ́run. Tó bá ṣe pé bẹ́ẹ̀ ni o fẹ́ gbẹ̀yìn arúgbó rẹ jọ̀ọ́ bá mi share ètò yìí wàá gbẹ̀yìn arúgbó rẹ. Bẹ́ẹ̀ ni o share pẹ̀lú àṣẹ Ọlọ́run wàá gbẹ̀yìn arúgbó rẹ. Ṣàmì àdúrà yìí bẹ́ẹ̀ ni pẹ̀lú àṣẹ Ọlọ́run pẹ̀lú ní bó ṣe wá ń ṣàmì àdúrà pẹ̀lú àṣẹ Ọlọ́run wàá gbẹ̀yìn arúgbó rẹ. Ẹ̀mí gígùn tó péye àlàáfíà tó péye Ọlọ́run á bá mi ṣe fún yín pẹ̀lú àṣẹ Ọlọ́run Elédùmarè. Ọlọ́run ọba aládé kábíyèsí Elédùmarè Ọlọ́run á fún yín lẹ́mí gígùn. Èyí tó kù tí ọdún yìí á fi parí lásìkò tá a wà yìí bẹ́ẹ̀ ni December oṣù bàbàbà ni kò ní dì yín mẹ́rù lọ. Iná ọmọ ò ní jó yín lójijì pẹ̀lú àṣẹ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni gbígbàdúrà ni Ọlọ́run ọba mi ńláńlá ọba mi òkè kábíyèsí Elédùmarè ìwọ ni mò ń ké pè. Gbogbo ẹnikẹ́ni tó ń wá ìṣubú yín ni àbí wọ́n fẹ́ pa ògo yín wọ́n fẹ́ pa ògo ọmọ yín ni tí wọ́n ń gbìyànjú lórí ẹ̀ Ọlọ́run Elédùmarè ọba tó láyé bá mi páyé wọn rẹ́. Wọ́n ní gbé yín dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn wọ́n ní gbé yín dìgbàdìgbà lọ sí atan pẹ̀lú àṣẹ Ọlọ́run wọ́n ní gbé yín lọ sí tẹ́ òkú ní tipátipá kí wọ́n dì yín láṣọ funfun pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ̀mí gígùn lẹ́ẹ̀ fi lùgbà. Oore wájú oore ọ̀tún máa jẹ́ ti yín. Aburú ayé kò ní ṣẹlẹ̀ sí yín. Ní dẹni àná tẹ́ mọ́ ní àmì àti ẹjọ́ wà lánàá ni ní dẹni náà. Ọlọ́run Elédùmarè ọba alágbára ọba tó ní agbára lọ́dọ̀ dákun gbàdúrà wa ṣe dáadáa fún wa dùn wá nínú ràn wá lọ́wọ́. Ìwọ náà ni ọba mi dákun gbàdúrà wa. Gbogbo ń tá a wí lẹ́nìí Ọlọ́run Elédùmarè bá mi gbà á jẹ́ kó wá sí ìmúṣẹ jẹ́ kó ṣẹ. Mo dúpẹ́ pé o ti gbà á mo dúpẹ́ pé o ti gbọ́ mo dúpẹ́ wọ náà la máa bá Ọlọ́run Elédùmarè ọba mi tó fi jẹ́ pé láhùlà wàlà quwwata ìllà bíllàhì ìlàlíyìl àzím. Èyí tí mo wí lẹ́nìí àrọ̀ mọ́ gbogbo tí mo sọ fún yín pátá ó máa jẹ́ bẹ̀ fún yín. Bẹ́ẹ̀ ni àlékún iyì ọlá a máa bá yín gbé pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ jẹ́ ká hùwà re o. Ẹ jẹ́ ká lọ hùwà re. Ẹ jẹ́ ká lọ hùwà re torí èní kọ́ torí ọ̀la ni. Ẹ jẹ́ ká gbìyànjú àti hùwà re. Ẹ jẹ́ ká gbìyànjú láti rí i pé a hùwà re a ṣe dáadáa nínú ayé. Ìwà re òun ní pàtàkì. Ìwà dáadáa òun ní pàtàkì. Ara àwa re òun nìyá yìí ń jẹ o. Ara àwa re táwọn ọmọ wù òun nìyá yìí ń jẹ o. Bẹ́ẹ̀ ni Ọlọ́run á gbàdúrà wa. Mo ń fi eléyìí kí gbogbo wa lẹ́ẹ̀kan sí pé ẹ lè ní nǹkan méjì tẹ́ fẹ́ bá wa sọ lórí ètò. Ẹ lè pè wá láti anytime ní WhatsApp ní everywhere ní pé nọ́mbà WhatsApp wa òun náà ní 082 83 89 25 58 082 83 89 25 58. Bóyá ẹ fẹ́ polówó ọjà bẹ́ẹ̀ ní nǹkan méjì tẹ́ fẹ́ bá wa sọ nọ́mbà yẹn náà ní WhatsApp nọ́mbà wa náà òun náà ní direct call wa òun náà ní mo ní kẹ́ pé 082 83 89 25 58 lẹ́ẹ̀kan sí 082 83 89 25 58. Ó dàbọ̀.